papọ̀ ká jọ lọ kírun tiẹ̀ ká tún jọ lọ bọ̀ ọ̀sà Ọlọ́run sọ fànàbí bẹ́ẹ̀ ẹ̀sìn tí kọ́ mọ jẹ́ tí ẹ̀sìn tiwa kọ́ mọ jẹ́ tiwa kí ló dé ẹ dákun torí Ọlọ́run ẹni yìí làwọn àfà ẹni yìí làwọn mùsùlùmí ẹ dákun torí Ọlọ́run bá a ṣe ń ṣe hijira tòní ẹ má tún jẹ́ agbá wuyewuye lórí hijira o bá a ṣe máa gbá wuyewuye lórí Mawlud Nabi ẹ má jẹ́ agbá wuyewuye lórí hijira o bá a ṣe máa gbá wuyewuye lórí Lailatul Qadri ẹ má jẹ́ agbá wuyewuye lórí hijira bá a ṣe máa gbá wuyewuye lórí ọ̀rọ̀ tí gbogbo nǹkan wà controversial tẹ́rù wa ń bà àwọn èèyàn láti súnmọ́ wa ẹni wọ́n sì súnmọ́ lànàbì ńgbà ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà tó ń ṣe dáwà nígbà tó ń polongo ẹ̀sìn ẹni wọ́n súnmọ́ ni kì í ṣe ẹni wọ́n rí sá kí làwọn àwòmọ́ ànábì sallallahu alaihi wasallam tí wọ́n rí lára wa ọ̀rọ̀ ẹnu la fi ń polówó ẹ̀sìn ní àbíwá wa ń polówó ẹ̀sìn ọ̀rọ̀ ẹnu ni àbíwá wa à ń wérò lásán ni àbá fẹ́ sòdodo ẹ jọ̀ọ́ torí Ọlọ́run èmi ò sí lára yín o nínú àwọn àfáà orí social media tí wọ́n máa jọ ta síra wọn sọ̀rọ̀ èmi ò sí ń bẹ̀ ọ́ èmi ò bú ẹnì kankan o ẹdúnjẹ yín àwọn ò bú yín o ẹ̀yin tẹ́ ẹ máa gé ọ̀rọ̀ tẹ́ ẹ mú tẹ́ ẹ ní mú délẹ̀ tán tẹ́ wàá máa pé kinní kan tẹ́ ẹ máa lò ó kù yẹn ọkọ lọ́hùn tó o bá fẹ́ gé ọ̀rọ̀ mi mú ọ̀rọ̀ mi pẹ̀lú làákàyè tó o bá ti mú bẹ̀rẹ̀ tó o mópin ọ̀rọ̀ ẹni tí o bá fẹ́ káyé wọn kákùdé owó ayé wọn kò ní mú ọ̀rọ̀ lọ́rọ̀ láàrin ìtọ́jú ó nítumọ̀ tí ń bá bọ̀ ó jùlẹ̀ ìtí òjì ó nítumọ̀ ní parí ó jùlẹ̀ ó wá fàyọ láàrin because of controversy ó fẹ́ kérò wù ọ́ púpọ̀ àwọn èrò tí ń wù ọ́ tí ń pàtẹ́wọ́ fún ọ lónìí dìlà àbí wọ́n padà lẹ̀kọ̀ mọ́ ọ lọ́la ọ̀rẹ́ wọ́n fẹnu fasọ ọ̀rẹ́ ya wọ́n fẹnu já ọ sí òwò ọmọ rẹ ò ní rókò ọ̀rẹ́ lò mọ́ nítorí pé ọ fẹ́ boko ló kọjẹ́ máa sọ ọ̀rọ̀ làákàyè ìní òjé mi ó ṣèbó kálóyìnbó ni mò ń sọ ni mo lè mọ̀ wò pé bóyá dramatically mo wrong pẹ̀lú àwọn àgbékalẹ̀ mi tí mò ń sọ ṣùgbọ́n Yorùbá yé mi ìmọ̀ ṣùgbọ́n yé mi torí pé ibẹ̀ ni wọ́n bí mi sí èdè ìyá mi èdè bàbá mi ni so tí mò ń sọ ò bá yé ẹni kó o bí mi má máa mú ọ̀rọ̀ láàrin wọ́n máa pé bóyá Oríyọmí ti bá àwọn àfáà kan ń bọ́ àfáà o ń gbẹ́ nìkankan o ń bá téèyàn wá o I am not for you èmi ń celebrate hijira 1445 àwọn ọmọ ìyá wa wà ní stadium báyìí àwọn ọmọ school nursery primary school tó jẹ́ ti Islam wọ́n yan bí ológun nígbà tíjọba Ṣèyí Mákindé bẹ̀rẹ̀ àwọn kan ti garanti fi ṣe campaign ni pé Ṣèyí Mákindé ò ní fún ọ lọ́dídé hijira mọ́ o kò ní ṣe ó ti fún wa lọ́dídé hijira ní ìgbọ́nbò mi mo gbọ́ lọ́yọ̀ mo sì gbọ́ lọ́sùn Adémọ́lá Adélékè náà fún wa lọ́dídé hijira kí náà ní a fi ṣe àwọn báńkì ò open lọ́yọ̀ state lónìí àwọn iléeṣẹ́ ìjọba ò open wọ́n ní ká jókòó ńlé tọ́mọ bá tiẹ̀ béèrè pé daddy why are we going to school why are you at home today I think today is Wednesday you're supposed to be in your place of work you will tell your children pé I am not going to office today because today marks first day of calendar in Islam today is the first day of calendar in Islam for New Year in Islam àwọn pé what do you mean ṣe bá ti ṣe New Year ní January 1st ẹ wà dájókòó lóòótọ́ la ṣe New Year ní January 1st the New Year tá a ṣe ní January 1st yẹn kò sí wàhálà kankan pẹ̀lú ẹ̀ tó bá tó di New Year tí ń bọ̀ January New Year náà ni but èyí tá a ṣe yẹn Gregorian calendar ni calendar òyìnbó ni àwa tá a bá jẹ́ mùsùlùmí calendar tòní yìí ó ní a fi ń ṣe ìṣẹ̀mí ayé wa nílànà ẹ̀sìn Islam àní a máa fi Gregorian calendar gba sálárì àní a máa fi soríṣiríṣi nǹkan tá à ń ṣe nínú ayé nínú ètò tọmọnìyàn ṣùgbọ́n nínú ètò Ọlọ́run calculation òṣùpá ojú ọ̀run la fi ń gbààwẹ̀ calculation òṣùpá ojú ọ̀run náà òṣùpá ojú ọ̀run calculation òṣùpá ojú ọ̀run yẹn náà ní calculation tí wọ́n ṣe wọ́n wá mú ní wọ́n la fi ń ṣe òǹkà ọdún mùsùlùmí tó bá béèrè pé sọ́lọ́ ń lọ́kọ déètì fún yín ni tẹ́ fi mọ̀ pé 1445 lè ní ẹ wàá sọ fún pé calculation yẹn nígbà tí wọ́n sì ń gbà yẹn wọ́n gbé sórí déédéé ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam tó ṣe hijira as in migration nígbà tó migrate láti Mecca lọ sí Medina so hijira means migration so hijira means migration so ìgbà yẹn ni wọ́n ṣe tí wọ́n fi wá fi calculate tàbí wá ń pè ní hijira nínú Islam bí ó ṣe lọ nìyẹn irú ọmọ yẹn àgbọ́yé yẹn yóò wà
ọwọ́n tẹ́ ẹ bá sọ fún lẹ́ni yẹn bóyá iná ni ó máa lọ bóyá náà ni ó máa lọ nínú làákàyè rẹ̀ títí láé tí ẹ̀sìn rẹ̀ ó fi yé dáadáa ẹ̀jẹ̀ àfihàn tá à ń ṣe yá àwọn ọmọ wa o wọ́n sá ti rí pé mò ń kírun wọ́n sá ti rí pé mò ń gbààwẹ̀ rárá o àwọn kankan wà tá a sọ fún un tí ó yé ẹ̀sìn mọ́jẹ́ àṣẹ̀sìn dógún ẹ̀sìn ìṣógún ẹ̀yàn láti understand the God ọlọ́run fúnra rẹ̀ mo rò pé náà ni ó fi jẹ́ pé nínú ẹ̀sìn Islam nínú òkú ẹ̀sìn Islam àkọ́kọ́ ọbẹ̀ ní shahadat la ilaha illallah káwọ́kọ́ gbà pé ọlọ́run ọba ń bẹ ẹyọ kan sí ni so ọlọ́run ní ẹ mọ̀ mí kẹ́ ẹ tó sìn mí ìgbà tẹ́ ẹ bá mọ̀ mí báwo lẹ́ ṣe mọ̀ mí sìn pé àkọ́kọ́ mọ ọlọ́run tá a fẹ́ sìn ǹjẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wa gan mọ ọlọ́run tá à ń sìn tá a bá mọ ọlọ́run tá à ń sìn àá mọ̀ iṣẹ́ tó rán wa kò rán wa ká lọ bẹ́ẹ̀ nìkan jàjà ẹ̀sìn kò rán wa ká ṣe nìkan dọ̀tá wa torí pé òṣèṣin wa nígbà tó sọ pé anábìsí sọ pé tá a bá jáde láyé ilé 40 lápá ọ̀tún 40 lápá òsì 40 níwájú 40 lẹ́yìn ìbò tí wọ́n bá ń sọ nípa ìṣẹ̀mí wa bá a ṣe affect life wọn làkọsílẹ̀ ọwọ́ àmbẹ̀ wọ́n sì ní í ṣe pẹ̀lú níta kojú tá a bá dénú sáré ẹ dákun níwájú ọba tó níwá ẹ dákun ẹ jẹ́ ń bi yín léèrè ṣé wọ́n sọ pé lè mùsùlùmí 40 ni àbí lè kìrìsìtẹ́nì 40 nígbà tọ́lọ́run dá wa pọ̀ ọgbọ́n jù wá lọ fa káàtì ẹ̀kọ́kọ́ ti bí kíyèsí pé kí ló dé tọ́lọ́run ṣe gbogbo wa mùsùlùmí náà ńgbà pé fúnra ọlọ́run ló sọ wípé iná dínà ń dàlá ìfẹ́ Islam pé ẹ̀sìn ìhun tóun ọba dá ẹ̀sìn ẹyọ kan tóun dá iná rẹ̀ sí Islam nígbà tọ́lọ́run sọ bẹ́ẹ̀ ẹ̀sìn tóun fọwọ́ sí a jẹ́ pé is aware of other religion nìyẹn dẹ̀ ọlọ́run is aware of other religion náà subhanahu wa ta'ala ọlọ́run is aware of Christianity ọlọ́run is aware of the traditionalists ọlọ́run is aware of spiritualists ọlọ́run is aware of those people that doesn't even believe in any religion he's aware of everything nothing is hidden for him so why are you comparing yourself with God why are you defending God why are you fighting for God ọlọ́run bá fẹ́ kájà fóònù ni yóò fi Musa lẹ̀ pẹ̀lú Fìràwọ́nà kọ́ ọmọ bá Fìràwọ́nà jà ni ó fi Musa lẹ̀ ó wo Musa rántí tí Fìràwọ́nà hàn Musa lè mọ̀dé lẹ́bù kan kò sì fẹ́ kí Musa ó kú ló fi mọ̀ bó ṣe mú Musa kú ń bẹ̀ nígbà tí ó ṣe tán kò torí Musa pa Fìràwọ́nà nígbà ó ṣe tán tó fẹ́ pa Fìràwọ́nà ló ní Musa go and complete your job ẹ ó bí Musa ṣe dààmú tó kó tó padà wá pa Fìràwọ́nà kékeré tó lọ́n ti rán Musa bọ́lá rán Musa pa Fìràwọ́nà ní kékeré ni ó ti ní ó pa so why are we stressing ourselves Bálíánù ọmọ Báúrá tó jẹ́ wàlíì ṣùgbọ́n tí ò ní gbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run ọba àlá ṣe tún bí gan o kò mí ìgbé èèyàn jẹ́ mùsùlùmí kó tó jẹ́ wàlíì o kò mí ìgbé èèyàn gbọ́ Ọlọ́run gbọ́ kó tó jẹ́ wàlíì o Ọlọ́run á máa dá wọn kan tí wọn ò ní súnmọ́ ṣùgbọ́n tọ́lọ́run fúnra rẹ̀ ó súnmọ́ wọn yóò fún wọn láṣẹ yóò fún wọn ní nǹkan tí ẹni tó jẹ́ ni Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ń bẹ Ọlọ́run kó fún Ọlọ́run ó fún lára wọn ni Bálíánù ọmọ Báúrá tí ó fẹ́ lọ pa Fìràwọ́nà tó sọ fún tí Musa fẹ́ lọ pa Fìràwọ́nà tí Musa yàdọ̀ rẹ̀ tí Musa sọ fún ọmọ Fìràwọ́nà sì níyàwó Bálíánù ọmọ Báúrá tí ìyàwó Bálíánù ọmọ Báúrá lọ sọ fún pé Ọlọ́run lọ pa Fìràwọ́nà ó sì ń wòran yọkọ níwọ̀ yìí ní ẹ lọ́ọ́ bú yẹ̀pẹ̀ ẹṣin tí ń gùn lọ́hùn ẹ lọ́ọ́ bú yẹ̀pẹ̀ rẹ̀ wá láwọn ò rí yẹ̀pẹ̀ ó ní ẹ lọ́ọ́ bú imí ẹṣin yẹn wá wọ́n sàmú nǹkan kan sá wọ́n dá padà fún Bálíánù ọmọ Báúrá Bálíánù ọmọ Báúrá ó ní sábà bí ìrìn àjò 40 days tó di 40 years fún Musa ìrìn àjò 40 days tó di 40 years Ọlọ́run lọ́nà Musa ń sẹ́ náà bọ́lọ̀ ṣe fọ́ lẹ́rẹ́ tí ń wò ní Ọlọ́run lọ́nà Musa ń sẹ́ èèyàn kan tọ́lọ̀ fúnra rẹ̀ ṣe ń wà líì ó sì ń dààmú ẹni tọ́lọ̀ ń ránṣẹ́ Ọlọ́run ò sì sùn ọ̀hún ẹni tó ń ránṣẹ́ ọ̀hún ẹni tí ń dààmú ẹni tó ń ránṣẹ́ ọwá sùn ìyá kan ọwá lọ́lọ́run yọ ìgbà tó Musa dààmú tó padà kọjú sọ́lọ́run pé Ọlọ́run ló dé ó bẹ lọ́run Ọlọ́run náà wá bẹ lọ́run tó fẹ́ fún Bálíánù ọmọ Báúrá Ọlọ́run wá ní tó fẹ́ nǹkan ṣẹlẹ̀ kó tọwọ́ délẹ̀ kó dẹran kó kọ́wọ́ gbó lọ tó dájá kó Musa padà débi tí ń lọ sọ́lọ́run yẹn lọ ń jà fún sóran wá ń sẹ́ni bá a ṣe ń celebrate ọdún yìí àwa ti ń celebrate o àwọn ọ̀báyàn kan jà o nínú lọ́dọ̀ àwọn àfóúnjálàbí ẹ̀bùrí yọmí ń bẹ̀ lọ́dọ̀ àwọn àfáhùn láwàní ẹ̀bùrí yọmí ń bẹ̀ Mùkóńdòrò ẹ̀bùrí yọmí ń bẹ̀ èyí tí òwe láwàní ẹ̀bùrí yọmí ń bẹ̀ àwọn àfóhùn wákà ẹ̀bùrí yọmí ń bẹ̀ èyí tí èdá wákà ẹ̀bùrí yọmí ń bẹ̀ àfóhùn súnà ẹ̀bùrí yọmí ń bẹ̀ àfáà
onímọ̀lúdì Oriyomi ń bẹ̀ tìjàníyà kọ̀dìríyà gbogbo ẹ̀ Oriyomi ń bẹ̀ kò síbi tó Oriyomi ò sí ṣùgbọ́n tó kàn dùn mọ́ mi nínú jù ni pé Ọlọ́run kó dákun kó ṣàánú mi bó ṣe ṣàánú àwọn òbí mi fẹ̀sìn lé mi lọ́wọ́ wọ́n fún mi ní akatakítí wọ́n dẹ̀ fún mi ní extremism. I see Christian as my friend. I see pagans as my friend. I see Muslim as my friend. Ọlọ́run ni a bá wọn ṣọ̀tá, Ọlọ́run ni a má bá wọn ṣọ̀rẹ́ o. Ayàtẹ̀ mọ́ kóòtù yẹn ọ̀rẹ́ yàtọ̀ sí ọ̀rẹ́ ìmínú o. Do you understand? Ọ̀rẹ́ ó yàtọ̀ sí ọ̀rẹ́ ìmínú o. Ìtẹ́sí sọ́mbẹ̀ náà ni pé àṣírí ọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí stop complicate stop exposing yourself stop ṣìdí ara yín síta stop búra rẹ kó ló ń bú èèyàn kò sẹ́ni tó pé tẹ́nu ayé yìí kò sẹ́ni tó pé tán àwọn tí ṣe wáàsí fún wa pé bí n ti na ayé ọ̀fẹsẹ̀ rìn àwọn náà gbélé tó dá àwọn ló mọ́tò tó dá àwọn tó ní ọmọ wáyé mọ́yà náà wọ sọ́ọ́rẹ́ wọ́n fẹ́ yàwó tó dùn rí wọ́n bímọ wọ́n rán mọ́ wọn lọ ìlú èbó. Did you get that? Ẹ try láti get ẹ̀. Gbogbo aládìsáàfún tó dánú ayé bọ́lọ́run bá ti ń ṣe fún wa nílànà ìdẹ̀rùn tí kìí ṣe pa àfagídí wa kìí ṣe àràámù. Bọ́lọ́run bá ti ń ṣe fún wa nílànà ìdẹ̀rùn tí kìí ṣe pa àfagídí wa kìí ṣe àràámù àláàlì ní ànábì gẹ̀ẹ́sì pupa wọ́n sì ní lọ́dọ̀ àjùngbà náà. A rí olówó tó lọ gbé àkáǹtì ẹ̀fọ́ ànábì sallallahu alaihi wasallam pé àkáǹtì mi rèé máa gbowó ń bẹ̀ fi máa ṣe tọ́lọ́run lọ ànábì ò jẹ́ mọ́ lórí pé máa gbé àkáǹtì ẹ lọ. Mọ jẹ́ ayọ̀ra wa lẹ́nu a ti ṣe hijira lónìí o Ọlọ́run ní ṣe lè lẹ́yọ̀ kan tó kù fún wa o Ọlọ́run ní ṣe lè lẹ́yọ̀ kan tó kù fún wa yọmọ Nàìjíríà ẹ pẹ̀lẹ́ there is no gain without pain I'm coming for that tí mi bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ń sọ̀rọ̀ lórí epo tó tún wọ́n tí ń sọ̀rọ̀ lórí 8,000 hypocrite ni mí o alábòsí ni mí o ẹni ibi ni mí o ṣùgbọ́n mò ń padà bọ̀ wá sọ̀rọ̀ ńbẹ̀ lónìí náà ni o ìdìrín kan lè bọ́ bẹ̀ bá kọ́kàn ra kọ́ọ̀tẹ̀ alábòsí ni mí o hypocrite ni mí ẹni ibi ni mí o wọ́n lè kọ́ọ̀tẹ̀ báwọn àwọn ẹni òfò wọ́n kórí social media àwọn ẹni àdánù wọ́n kórí social media àwọn ọ̀tá Ọlọ́run wọ́n kórí social media ẹ̀yin inú Ọlọ́run tẹ́ ẹ bá mú ọ̀rọ̀ èèyàn ẹ mú Genesis ẹ mú Revelation ẹ kó papọ̀ the nitty-gritty of that job of ọ̀rọ̀ ìníkẹ́ ẹ kó papọ̀ ẹ má máa remove ọ̀rọ̀ èèyàn in isolation bẹ́ẹ̀ sí lẹ́lẹ́dàá tí yín làwa náà ní tiwa tẹ́ bá mọ̀ pé ẹ lè mọ̀rọ̀ wa tí ó ní mí ni ẹ fọ̀rọ̀ wálẹ̀ ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ ṣùgbọ́n tẹ́ bá fẹ́ mọ̀rọ̀ wa tí ó ní mí ni ẹ mú ẹ bẹ̀rù Ọlọ́run àwọn kan ti lówó tẹ́ ẹ fẹ́ ní ìtọ́ pé káńsà lọ pa wọ́n o bẹ́ẹ̀ ni bọ́ ọ bá forúkọ mi tajà kó o lè lówó tó wá jẹ́ detriment orúkọ tèmi tó fẹ́ ba èmi lórúkọ jẹ́ èmi ò ní nǹkan kan tí mo fẹ́ fi ilẹ̀ fáwọn ọmọ mi mo ti sọ fún wọn nílé ìlásọ ní nǹkan kan o n tí mo ní náà lórúkọ o n sì forúkọ rẹ tẹ́ mọ̀ rí lòlẹ̀ fún yín o orúkọ ńlẹ́nìkan wá fẹ́ bàjẹ́ ẹ mọ̀ yọ ọ̀rọ̀ èèyàn in isolation ẹni wọ́n bá yọ ọ̀rọ̀ Oriyomi Hamzat in isolation torí kóun ó lè rí followers tó lò lọ́nà tó gbà borúkọ Oriyomi Hamzat jẹ́ àbí tó ta àpẹ̀tẹ̀ kékeré báyìí sórúkọ Oriyomi Hamzat gbogbo owó tó bá rí kánsà ni ó pò ń tàn láṣẹ Ọlọ́run kánsà Ọlọ́run ṣe kánsà ológun ó dàbí pé n tẹ́ ẹ fẹ́ nu if you know you cannot pick my word completely tó máa ní meaning leave my word tí ó bá dẹ̀ yí ọ̀fọ̀rọ̀ tèmi ilẹ̀ ọ̀rọ̀ pọ̀ mú mi salamu alaikum akú ọdún o ẹ̀mí wó sọ̀pẹ́ o ẹ̀mí wó sọ̀pẹ́ o.